Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, bàbá mi, nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán o, etí tẹ́ ẹ máa fi ń gbọ́ wa mà nídìí. Bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà, ẹ ò ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Àṣé bọ́ ṣe ń ṣe ní náà lọ́ ń ṣe lọ́hùn-ún. Àṣé gbogbo ibi ni ìka ẹ̀dá wà, gbogbo ibi ni ọ̀dàlẹ̀ ẹ̀dá wà, lórílẹ̀‐èdè sórílẹ̀‐èdè. Kò sí ìlú tí ò ní àwọn wèrè tiẹ̀ o, kódà kò sí ìlú tí kò ní abínú ẹni. Bẹ́ẹ̀ ni àwọn nínúnibí ni Yorùbá ní pé inúnibí ni ò kọta ìmọ̀ wá wù. Àwọn onínúbí ni àfikún làwọn bá pọ̀ ṣòwò kó máa kó wa yọ ni o. Lọ́wọ́lọ́wọ́ báyìí èmi náà ti mọ̀ wípé irú ẹ̀ ò lè ṣe kó má ṣẹlẹ̀. Bó ṣe wà yẹn irú ẹ̀ kò lè ṣe kó má ṣẹlẹ̀ nígbà tí that young man yìí arákùnrin ọ̀dọ́ yìí tó ti ń ṣe ribiribi tí bàbá 62 ò lè ṣe, tí bàbá 70 ò lè ṣe. Mo mọ̀ pé wọ́n á máa fikú lépa ẹ̀mí ẹ̀ ni. Kò sí wọ́n á máa fikú lépa ẹ̀mí ẹ̀ ni nítorí wípé àwọn ìka lọ̀rọ̀wọ̀ sí ẹ̀dá. Àṣebọ́ṣe wà Nàìjíríà náà lọ tí wà ń Burkina Faso. Ó ga o, Nàìjíríà la rí tà sọ. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ṣé rí ààrẹ orílẹ̀-èdè Burkina Faso, bẹ́ẹ̀ ni ìyẹn Ibrahim Traoré tí Ọlọ́run kó yọ, Ọlọ́run mà ti kó yọ níbi tí àwọn agbénipa tó ti gbìyànjú àti ṣe kíni àti gba ẹ̀mí rẹ̀. Ṣé ẹ ti rí? Ṣé ẹ ti rí? Ó ṣe jẹ́ wípé àwọn tó bá ti ń fẹ́ ire fún ìlú, àwọn tó bá ti ń fẹ́ ire fún àwọn ènìyàn wọn, ó ṣe jẹ́ pé àwọn lẹ máa ń sáré fikú lé. Àbájọ tówe Yorùbá ti sọ wípé kòkòrò kò ń jẹ́ agbádùn obì tó gbó. Àwọn eléri ibú kòkòrò rèé, wọ́n ti ń fikú lépa arákùnrin yẹn kiri. Èmi náà sọ kò lè ṣe kí irú ẹ má ṣẹlẹ̀. Ìgbà tó ti ń gbọ́ ohun ribiribi, ohun mèremère tó jẹ́ pé ìran bàbá ńlá wọn gan ò rí ṣe, wọ́n ti wá di ohun tó jẹ́ wípé wọ́n á máa fi lé bàbá yìí kiri. Gbogbo ọmọ Yorùbá, ààrẹ orílẹ̀-èdè Burkina Faso ìyẹn Ibrahim Traoré ni o. Lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́ ni pé orí ti kó o yọ látàrí àwọn tó tún fi ikú lé kiri. Ìṣẹ̀lẹ̀ ní late Thursday, ìyẹn ní ìrọ̀lẹ́ ọjọ́ Thursday. Ara àwọn ìṣẹ̀lẹ̀ yìí ó tún pẹ̀lú ara àwọn ìjàmbá tọ́lọ́run ti kó o yọ. Ṣé ẹ ti rí i pé kọ̀ọ̀kan kí ọmọ olóore jì sí kòtò mọ̀lọ́mọ́nú á ṣiṣẹ́ ìránṣẹ́. Ṣé ẹ rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ Thursday yìí? Ó ti wá di wípé wọ́n fikú lé Ibrahim Traoré kiri. Àṣé ti Nàìjíríà la rí tà ń sọ. Àṣé àwọn kan tiẹ̀ tún wá ń ṣe jù bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé unidentified attacker wọ́n target President Traoré nígbà tó ń ṣe routine movement through the capital city, nígbà tó ń yẹ gbogbo ìlú ká, tó ń yẹ gbogbo iṣẹ́ àtàwọn tó tún kù tó àti kùdìẹ̀kùdìẹ̀ tó kù tó jẹ́ kó ṣe. Àbí ṣẹ̀ṣẹ̀ tún wà ní pé kéèyàn tún yẹ iṣẹ́ ẹ̀ wò ni, tó ń yẹ gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó kù tó yẹ kó ṣe àti ibi tó bá ṣẹ́ dé. Wọ́n ti target ẹ̀, wọ́n ti mọ̀ pé àsìkò báyìí ló máa wà ń bẹ̀. Ṣùgbọ́n ohun tèmi mọ̀ ni pé bí kú ilé ò bá pa mi tó dé ò máa lè rí ni mú. Àfikún lọ́rọ̀ bá kó máa ṣàánú wá ni o. Láì kí ṣe ọ̀nà sójà ègéèsì bàbá Fẹlá, ẹ má gbàgbé irú ọpọlọ tó lò nìyẹn. Wọ́n tún wá sọ àwọn náà di unidentified attacker. Wọn ò lè sọ pé pàtó bí báyìí ni nǹkan náà ti wá. Ṣùgbọ́n ká dúpẹ́ fọlọ́run o, ká dúpẹ́ fọlẹ́dùmarè tó jẹ́ pé ètò ààbò tí wọ́n ó múnádóko ju ti a lọ. Ṣèbára tá à ń sọ nìyẹn. Ẹ wò ó, wọ́n ní security personnel swiftly respond to the threat. Ẹ gbọ́, preventing any harm to the president. Tó túmọ̀ sí pé àwọn elétò ààbò, àwọn eléṣọ́ ààbò wọ́n tètè gbárùkùrùkù dìde, wọ́n tètè dìde, wọ́n tètè ṣe ààbò tó múnádóko fún ààrẹ.
ó ti fi hàn pé tó bá jẹ́ ará ìlú náà wọ́n máa ṣe bẹ́ẹ̀. Tó bá jẹ́ ará ìlú náà wọ́n máa ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin náà wò ó. Ṣé ẹ ti rí o? Ara tá à ń sọ nìyí o. Lọ́mọ kékeré ó ti mọ̀ pé kò sí kírú ẹ̀ má ṣẹlẹ̀, ó ti tètè múra ẹ̀ sílẹ̀. Ó ti múra ẹ̀ sílẹ̀, ó ti mọ̀ pé kò sí ní as a military man ó mọ̀ pé anything can happen. Ó ti múra ẹ̀ sílẹ̀. Ṣẹ̀rẹ́ ẹ̀yin ọ̀bàyéjẹ́ ẹ̀dá, ẹ̀yin tẹ́ ẹ̀ fẹ́ kí òmìnira dé bá ará ìlú. Irú ẹ̀ náà ń bẹ Nàìjíríà náà tó jẹ́ wípé gbogbo bí ọmọ Adéyẹmọ ṣe ń ṣe gbogbo ẹ̀ náà ni wọ́n ń takò. Ẹ má gbàgbé pé àìpẹ́ aláìpẹ́ yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni wọ́n máa lọ ká bàbá wa Professor Banji Akíntóyè tó lọ ká wọn mọ́lẹ̀ nígbà tí bàbá wálé. Ṣé ẹ ti rí i pé irú ẹ̀ náà lọ tún ṣe fún Traoré náà? Àwọn eléri ibú ẹ̀dá yìí ẹ máa gbọ́. Ṣé rí Traoré yìí láti ìgbà tó ti wá sí ipò líbi ọdún méjì sẹ́yìn àti ìgbà yẹn ni wọ́n ti ń fi ikú lé kiri. Gbogbo àwọn pòlítíkà kìíní wọn ò ní sinmi nígbà tí pé ológun ti take over. Bóyá irú ọwọ́ yẹn la máa padà lò Nàìjíríà. Bẹ́ẹ̀ ni mo sọ pé irú ọwọ́ yẹn la máa padà lò Nàìjíríà. Ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹja gbọ́ táwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́ yé mi, ó ní wọn ò ṣe ní máa fi ikú lé kiri. Àbí nígbà tó jẹ́ wípé wọ́n ti rí i pé ó ń ṣe nǹkan ribiribi fún àwọn ará ìlú. Ṣùgbọ́n ìgbà ló ń pa o, wọn kì í pa àwo. Ṣé rí gbogbo àbá tẹ́ ẹ bá ń dá láti rí i pé ẹ fẹ́ stop arákùnrin, surely Ọlọ́run ò ní fún yín ṣe. Gbogbo ọmọ Yorùbá ó ṣẹlẹ̀ sọ́dọ̀ wa yìí náà. Gbogbo àbá ẹ máa bá wa kọ sí comment section. Gbogbo ọwọ́ tó bá fẹ́ sọ pé àwọn fẹ́ gbé sí olóyè Sunday Igboho ṣá, Ọlọ́run Elédùmarè ò ní fún wọn ṣe láṣẹ Èdùà. Yorùbá nation máa dúró ni. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló máa wá sí ìmúṣẹ. Ọlọ́run á máa bá wa máa dáàbò bo Traoré náà nítorí wípé nǹkan tó ń dùn mọ́ ìlú ló ń ṣe. Ó ṣe wá di wípé ẹ̀ ń wá agbára. Ó ṣe wá di pé ẹ fẹ́ wá pa. Bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kó yé mi, ó ní àwọn ọmọ France ni ó ṣe léyìí o. Ẹ̀yin ọmọ France, ẹ̀yin France, ṣé nítorí ó ti yọ kí là ń kó yín láwo ṣó wá jẹ́ pé ikú ló jẹ́ kẹ́ ẹ fi lé ni? Àbí ṣó wá jẹ́ ikú ló yẹ kẹ́ ẹ fi lé ni? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ á máa ronú o. Ẹ jẹ́ agbára wa. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ o. Ẹ jẹ́ yàwó yẹn lọ́tí ló ti pè Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ. La fi sọ pé àwọn máa bẹ ọ̀bí ẹni bẹ́ẹ̀ ṣàtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀ náà o. Gbogbo ẹni tó bá máa láòdìdé òun máa láòdìdé bá ó dàbọ̀.